mo kọ̀ gbé sáyà ni. Èmi náà mi ò wọṣọ. So torí ooru tó mú ní ọ̀sán ọjọ́ yẹn, mo dẹ̀ lie down sí orí bed. Tọ́mọ yẹn gbé ọmọ wá fún mi, mo dẹ̀ gbé ọmọ yẹn sáyà. Ṣùgbọ́n tọ́mọ yẹn dẹ̀ dákẹ́ ẹkún tó sùn, mo dẹ̀ tẹ́ sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mi níbẹ̀. Tèmi náà sùn tó wá wọlé tó wá fídíò tó ní ìgbín fíńgà ọmọ. ọ̀rọ̀ kátikàti tí kò ṣeé gbọ́ sétí lọ̀rọ̀ ọ̀hún jọ. èèyàn sì fẹ́rẹ̀ má lè gbàgbọ́ pé baálé ilé kan yóò kí ọmọ bíbí inú ara rẹ̀, ọmọ ìkókó tí kò ju ọmọ oṣù mẹ́sàn-án péré lọ mọ́lẹ̀, tí yóò sì máa kí ìka bọ ojú ara ọmọ ọ̀hún títí tó fi ṣe abẹ́ rẹ̀ yánkanyànkan tó já ìbálẹ̀ ẹ̀jẹ̀ ọ̀run náà, ó sì dọ́gbẹ́ sí i lábẹ́. àmọ́ ohun tó ṣẹlẹ̀ gidi ni afurasí ọ̀daràn ọ̀hún, ọ̀gbẹ́ni Gbénga Táíwò, gẹ́gẹ́ bí Aláròyé ṣe fìdí rẹ̀ múlẹ̀ nígbà tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò ní àhámọ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lábẹ́òkúta. ọkùnrin náà jẹ́wọ́ pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tọmọ náà wà lọ́mọ oṣù mẹ́ta àti nígbà tó di ọmọ oṣù mẹ́sàn-án. àmọ́ ó tún ṣàlàyé pé ẹbí ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe tòun. ó ní kì í kúkú ṣe pé ó wu òun bẹ́ẹ̀ náà. ó ní láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sóun, èyí tó ṣeé ṣe kó fa ìwà ọ̀daràn tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan òun yìí. ẹ gbọ́ ohun tó wí. Gbénga Táíwò, ọmọ Ọ̀ṣun State, Ìgbàjọ. àtọmọ ọdún mélòó? 44 years. Mo ń gbé ní Ìmọ̀ṣẹ́ presently, Ogun State. Ẹbí tá à ń gbé tẹ́tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ àrẹ́ǹtì ẹ̀. So ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ tí a fìdí tá a mọ nǹkan tó ń fa kinní yẹn lákòókò ń bẹ̀, mo á kó lọ sí ilé sísítà mi ní Ìmọ̀ṣẹ́. Mo ń ṣiṣẹ́ pẹ̀lú Kẹjẹ Electric. Ìyàwó mi sọ pé mo ń tọwọ́ bọ ìdí ọmọ mi, ọmọ oṣù mẹ́sàn-án. Mi ò mọ bóyá ìṣẹ̀lẹ̀ mo dẹ̀ ní àrùn ọpọlọ ní 2018 tí mò ń lògùn sí, tó máa ń sọ mí wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mi ò mọ bóyá ó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. Mo lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà tí ọmọ náà pé oṣù mẹ́ta ní September 2003. Mo ti ní ọmọ kan tẹ́lẹ̀ bọ́ àkọ́bí láàrin mi àti ẹni. Mo kọ̀ lọ bí iṣẹ́ ni ó pè mí pé òun gbé ọmọ lọ sí hospital, pé wọ́n ní pé wọ́n fíńgà ọmọ. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n dẹ̀ tọ́jú ẹ̀, wọ́n fún un ní antibiotics. Àwọn ní ó débi ìbálẹ̀ nǹkan tó ń sọ ni. ǹjẹ́ ẹ̀yin lè rántí bóyá lóòótọ́ lẹ ṣe tí ó wáyé nígbà yẹn? Mi ò rántí pé mo ṣe nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ àsìkò tí mo ní tí recurrence or whatever. Ẹlẹ́ẹ̀kejì, ó ń dáná lẹ́yìn ìpele. Ọmọ yẹn ń ké lọ́dọ̀ ẹ̀. Ó dẹ̀ gbé ó ní wọ́n á gbé wọn fún mi nínú ilé. Mo gbé ọmọ dání. Ìgbà tó yá ọmọ yẹn tún ké, mo dẹ̀ wá lọ gbé fún. Èmi dẹ̀ lọ bí iṣẹ́ níjọ́ that was nǹkan tí mo sọ ìjọ́ Sunday. Èmi dẹ̀ lọ bí iṣẹ́ níjọ́ Monday. So mi ò wálé ní Monday yẹn, mi ò wálé ní Tuesday. Ìgbà tí mi kọ́ máa wálé ní Wednesday, ó yẹ pé ó ti fi OPC gbé mi pé èmi fíńgà ọmọ. Mo wà surprise. nígbà tí wọ́n gbọ́mọ ẹ wá fún inú ilé nígbà tí ó ń ké tóun dáná lẹ́kùlé, kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọmọ? Nǹkan sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àtọmọ náà. báwo lẹ ṣe tọ́jú ọmọ yẹn? Mo kọ̀ gbé sáyà ni. Èmi náà mi ò wọṣọ. So torí ooru tó mú ní ọ̀sán ọjọ́ yẹn, mo dẹ̀ lie down sí orí bed. Tọ́mọ yẹn gbé ọmọ wá fún mi, mo dẹ̀ gbé ọmọ yẹn sáyà. Ṣùgbọ́n tọ́mọ yẹn dẹ̀ dákẹ́ ẹkún tó sùn, mo dẹ̀ tẹ́ sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mi níbẹ̀. Tèmi náà sùn tó wá wọlé tó wá fídíò tó ní ìgbín fíńgà ọmọ. Ó ní òun rá mi pé wọ́n fíńgà ọmọ. Tèmi lẹ́yìn wò pé bóyá èyí tán ti fíńgà tẹ́lẹ̀ tí ò tíì sàn ní nǹkan tó rí. Mi ò mọ bóyá fresh finger ni, I don't know. ṣé kẹ́ tó lọ síbi kẹ́ tó padà síbi iṣẹ́ ló ti fẹ̀sùn yẹn kàn yín àbí nígbà tí? Ìgbà tèmi kò fi ẹ̀sùn kàn mí, tèmi kí n tó kúrò nílé. Ìgbà tèmi mo kàn máa dé láti iṣẹ́ ńjọ́ ni wọ́n wá bá mi nílé tó ní pé èmi fíńgà ọmọ tó wá arrest mi. Ìgbà yẹn ni ó fi ń pe Ministry of Justice tó ṣàtọ̀run pé òun máa dí pẹ̀lú mi, òun máa rán mi lẹ́wọ̀n, òun máa ṣe gbá fún mi, máa ṣàwọ̀ fún mi. Mẹ́jọ pé mi ṣe kíni yìí kó wọ̀
torí rí mental kìíní àwọn family mi náà ń sáré káàkiri so that màá tẹ̀lé stop láti máa lo oògùn wọ́n á lè fún mi ní permanent cure fún mental illness náà tá à ń sáré káàkiri wá àwọn tó máa gba wá oògùn so mo dẹ̀ ṣàlàyé gbogbo kìíní yẹn fún pé kó ní sùúrù kán kárí solution sí mental illness náà maybe that's the cause of the problem but ó ṣáà insist pé ó máa ràn mí lọ́wọ́ ṣá. ìyàwó yẹn tó kí lorúkọ ẹ̀? Dada Ruth ó ti tó ọmọ ọdún mélòó? ọmọ 38 ó tó ọdún mélòó tẹ̀ ti fi jọ wà? a year plus. ọmọ kan tó wà láàrin yín náà ṣì ní ìrànlọ́wọ́ ò lẹ kí lẹ fẹ́ kíjọba ṣe lórí ọ̀rọ̀ yìí? mo fẹ́ kán ṣàánú fún mi kán kí n má jẹ̀yà àìmọ̀dí àbí ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún mi tí mi fi jẹ̀yà tí mi mọ ìdí ẹ̀ mi ò fẹ́ kán ṣe fún mi. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.